Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, I appreciate the support you so far. Nǹkan tá a tún fẹ́ discuss nínú fídíò wa ilé òwe náà ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. Ẹ má bínú wípé òwe là ń sábà ń discuss these days. A fẹ́ jẹ́ kí àṣà Yorùbá kó parun ni. That is why ta ti sọ wípé olówe mòwe lẹ́kàn ẹ̀tọ́ mẹ́ni tó ń bá wí. So àwọn àgbà wọ́n sọ̀rọ̀, wọ́n pòwe, wọ́n pàṣàmọ̀, wọ́n ní abèrè kò kí ń ṣìnà. Abèrè kò kí ń ṣìnà. He who asks the way does not lose his way. So àwọn olóyìnbó wọ́n bá wa express ẹ̀ bẹ́ẹ̀, wọ́n ní wípé he who asks the way does not lose his way. Wọ́n ní one should admit one weakness. So abèrè kò kí ń ṣìnà. Ẹni tó bá béèrè definitely wọ́n á show ẹ̀ ní ọ̀nà. So ẹni tó bá béèrè definitely wọ́n á sọ fún un pé báyìí ni wàá ṣe rìn, báyìí ni wàá ṣe rìn, kò ní ṣìnà. So téèyàn bá àwọn Yorùbá wọ́n sọ téèyàn tó bá ń lọ ibì kan, tó bá rí èèyàn tó bá sir, ibi báyìí ni mò ń lọ. Definitely wọ́n á júwe fún un. Tẹ́nìyàn ò bá mọ̀, á béèrè lọ́wọ́ ẹni tó bá mọ̀ pé ibi báyìí ni ẹni báyìí lọ. Wọ́n á júwe fún un. So nǹkan tí àwọn àgbà tí wọ́n fi sọ pé abèrè kò kí ń ṣìnà. So ó ṣe déédéé níbi ẹ̀kọ́ náà. Nǹkan téèyàn ò bá mọ̀, téèyàn bá béèrè, téèyàn bá sátọ̀ àwọn tó bá jù yàn lọ, definitely wọ́n á fi yéèyàn. So that's why táwọn Yorùbá fi sọ pé abèrè kò kí ń ṣìnà. So a tún fẹ́ sọ nípa wọ́n ní a tún fẹ́ gbé òwe eléyìí náà yẹ̀wò. Wọ́n ní àwọn Yorùbá sọ̀rọ̀, wọ́n ní àbí ìkọ́ àkọ́ ìgbà òde ló ti ń kọ́gbọ́n wálé. Àwọn Yorùbá sọ̀rọ̀, wọ́n ní àbí ìkọ́ àkọ́ ìgbà òde ló ti ń kọ́gbọ́n wálé. So kí ni àwọn Yorùbá tán mean by that? So àwọn olóyìnbó náà wọ́n tún bá wa express ẹ̀. Wọ́n ní a child that was never taught how to behave. A child that was taught but that refused to heed instruction. It is from outside the home that he will learn wisdom. So wọ́n ní look well to your child's upbringing. So ẹni tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ ilé tí ò bá gbà, tí wọ́n kọ́ tí ò gbà, òde ni ó ti kẹ́kọ̀ọ́ wálé. For example, bóyá obìnrin wọ́n tọ́ nílé wọn kó tó lọ sílé ọkọ, kò wá gbọ́. Kò kí ń ṣe pé àwọn òbí ẹ̀ ò tọ́ rárá o. Àwọn òbí ẹ̀ tọ́, kò wá gbọ́. Tó bá délé ọkọ, àwọn ẹbí ọkọ, àwọn ìyá ọkọ, bàbá ọkọ, àbúrò ọkọ, wọ́n ó kọ́ lẹ́kọ̀ọ́. So ọkọ gan ò tún kọ́ lẹ́kọ̀ọ́. Ìyẹn náà ń pè ní ìyẹn ni àwọn Yorùbá fi sọ wípé àbí ìkọ́ àkọ́ ìgbà òde ló ti ń kọ́gbọ́n wálé. Àti pé wọ́n kọ́ o, kò gbọ́. Àti pé wọn ò kọ́ rárá o, òde ni ó ti kọ́gbọ́n wálé. Ṣé rí pé àwọn Yorùbá there is some wisdom in their words. So ọgbọ́n pọ̀, òye pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá because wọ́n máa ń wòye, wọ́n máa ń wo sàkún ọ̀rọ̀. So that is why ta sọ wípé olówe mòwe lẹ́kàn ẹ̀tọ́ mẹ́ni tó ń bá wí. So a fẹ́ jẹ́ kí àṣà Yorùbá kó parun ni. A fẹ́ jẹ́ kí èdè ẹwà Yorùbá kó parun ni because Yorùbá ló làṣà, Yorùbá ló lédè, Yorùbá ló ní ìtẹríba, Yorùbá ló ní ìmúra. So a fẹ́ jẹ́ kí gbogbo eléyìí ó parun, la fẹ́ eléyìí dára wa lẹ́kọ̀ọ́. So tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel, ẹ má gbàgbé láti subscribe. Ẹ máa bá wa tẹ likes, ẹ máa bá wa tẹ likes, ẹ máa bá wa tẹ likes, ẹ máa bá wa share ẹ̀. We love you all. Thanks for watching.